káàbọ̀ sórí ètò Ojúkojú pẹ̀lú Olúmọ pírẹsẹ́ńtà. Ètò tèmi ẹ jẹ́ ká fi ṣe ìgbélárugẹ gbajúgbajà olórin ìbílẹ̀ kan láti ìpínlẹ̀ Èkìtì tá a bá ń ṣàgbélárugẹ àwọn orin ilẹ̀ òkèèrè, àwọn tàkasúfèé, àwọn orin tó jẹ́ orin abínibí ìbílẹ̀ wa. Ó yẹ ká lè ṣe ìgbélárugẹ wọn. A wà nílùú Àkúrẹ́ Olóyèmẹkùn la ṣe àbápàdé wọn, àmọ́ àwọn orin àtòhùn tó ń jáde lẹ́nu wọn ó wúni lórí púpọ̀ púpọ̀, ó ṣe é gbọ́ sétí, ó dẹ̀ ṣe é jó sí. Orin ìbílẹ̀ tí wọ́n tún wá mú flavour tayé ìgbàlódé sí, ìyẹn la fi sọ wípé ẹ jẹ́ kí a ṣe ìgbélárugẹ wọn, ká wo ibi tí wọ́n ti ń bọ̀, ibi tí wọ́n dé, ìdí tán fi yan orin ìbílẹ̀ láàyò ju torí ayé òde òní lọ. A sì dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti subscribe sórí YouTube channel yìí, ẹ̀yin tẹ́ máa ń comment, tẹ́ máa ń like, tẹ́ ẹ máa ń share àwọn videos wa. Ẹ dákun ẹ bá wa gbọ́wọ́lé subscription button, kẹ́ ẹ bá wa subscribe, kẹ́ ẹ lè máa láǹfààní láti wo àwọn oríṣiríṣi fídíò tá à ń jù sórí àtẹ ìkànnì yìí. Lọ́bí ni mo bẹ̀rù ọjọ́ mọ́ ní àṣùrẹ̀ lẹ́rẹ́lẹ́rẹ́. Kí èmi ti bèrè kò sí lọ́wọ́ máa wọlé ní òwe. Wúlọ́wúlọ́ kíkà. Wúlẹ́ o, òkìkí àyàgbé wúlẹ́ o. Wúlẹ̀. Wúlẹ̀ náà ló bí mi. Orin náà tó fèrè mí. Ìlú nílùú lọ ló ṣe jábọ́jà orí adé o. Èyí èdè o. Òfin ọ̀rá àwọn yẹ̀yẹ̀ parí ayé. Kùkú bá tó pọ̀ tó tilẹ̀. Àwọn bá tó pọ̀ tó tilẹ̀. Kàṣèbí bá tó pọ̀ tó tilẹ̀. Kájé láti bọ̀ tó sílẹ̀ kù sí o. Ẹ̀rọ gẹ̀dẹ̀ lájẹ́ tí ìjọba òkú bẹ̀rẹ̀ lẹ́yàdó. Ilé ilé rẹ̀ bá. Ilé o, ilé ìyàgbé, ilé o. Mo fi bí ọdún bọ́lá jí. Olórí omi ni. Olú ọmọ ọ̀fọ̀ ṣíṣẹ́ ṣe olórí omi ni òun ní adé. Ẹ kúlé, orúkọ mi ni Sunny Oríadé Aláró, ọmọ Ìyèmọlẹ̀, ọmọ bíbí ìlú Péjú Èkìtì. Ẹ kúlé o. Aláró ó mà ti tọ́jọ́ méjì mẹ́ta kan. Kí ló mú orúkọ Aláró wá? Ta ló ń jẹ́ Aláró? Bàbá tó bí mi lọ́mọ wọ́n ń pè láláró. Kí ni ìtumọ̀ aró? Ṣé aró tí wọ́n ń dá ni? Bẹ́ẹ̀ ni, ìdí aró ni wọ́n bí sí. Ìtumọ̀ tí bàbá mi fi ń jẹ́ Aláró nìyẹn. Òjò pẹ̀kun fún. Ọmọ ìlú wo ni? Ìlú Péjú Èkìtì. Ṣé bẹ́ẹ̀ ni wọ́n ti bí yín sí tẹ́ ẹ dàgbà sí? Ibẹ̀ náà bí mi sí. Ọmọ orí mi sọlẹ̀ síbẹ̀ ní ẹ ṣe kí n mọ rìn à. Lẹ́ọ̀. Ẹ kí oríkì ìlú Péjú Èkìtì. Ẹ á lọ mọ́ olóṣèlú rèké o. Ọmọ adógún sẹ́nà gbáwọ̀ ọ̀pọ̀lọ́. Ọmọ amọ́balẹ̀ gẹ̀dẹ̀. Ọmọ azàpẹ́ sójú èbí ìbùsù lódò yọ̀nà jẹ́rò. Mọ̀rọ̀ gbà òsùn kí mi mú kújú òmùkúra mọ̀ lí òye òhò. Ọkùnrin kan bá ti bílẹ̀ ọba Sálẹ̀mẹ̀ jẹ́ o. Ọkùnrin kan bá ti bílẹ̀ ayélé jẹ́ ni. Mọ́kọjà padà yẹ ọkọ jẹ kí mọ̀mọ́ lè tò ní agbómọmọ bá gbà. Orí àdéwédéra ṣe. Ọ̀dẹ̀jọ́ ẹjọ́ mi gòkè ẹ̀dọ̀kẹ́ ojú dúró ọ̀nà náà lójú dúró ti pa odò mi bọ́ kó lúlé o. Èmi lè yí o ọ̀rẹ́ṣà o. Bàbá ò bá rẹ̀ ṣà o kò bá aláka yóò bá ọba bẹ̀bọ̀ sáyà olúlé o. Olótú. Ṣé àjẹbí ni orin ni àbí àdáyébá? Àjẹbí ni o. Ìyá àti bàbá mi olórin ni wọ́n. Aláró, ìyàwó wọn tó ń pè ní Ìyèmọlẹ̀, olórin ni wọ́n. Àpíìrì ìlòkòkò ayé àtijọ́ ni ìyá àti bàbá mi ń ṣe. Orí adé báwo lẹ ṣe kékeré? Mo dúpẹ́ fọ́lọ́run. Gbogbo ìrìn àjò mi ọwọ́ Ọlọ́run ló wà. ìgbà tí mo gbọ́ nínú ìtàn tí mo délé ayé
wọ́n lọ́dún 5 àbọ̀ ni wọ́n lóyún mi ṣe 5 years. and a half. Kí lẹ̀ ń ṣe nínú? Kò yé mi, Ṣé kìí ṣọmọ pẹ́ nínú? orúkọ tó ń pè mí náà nìyẹn. Ìgbà tí mo débí gan wọ́n ti pè mí bẹ́ẹ̀, bẹ́ẹ̀ tí mo dúpẹ́ fọlọ́. Ọdún 5. Ọdún 5 àbọ̀. Ẹ dẹ̀ survive ẹ̀. Ó yé Ọlọ́run. Wọ́n ní ìgbà tí mo tún dáyé gan odidi oṣù méjì wọ́n lọ gbé mi pa mọ́, wọ́n á lọ máa jí ẹ̀rẹ̀ fún mi lọ́mú. Wọ́n ń béèrè pé ṣé ọmọ langidi mi ni àbí ọmọ gidi. Ṣé ọmọ ẹlẹ́gbẹ́ ni? Àdúpẹ́ fọlọ́run bó ṣe wà náà nìyẹn. Kí nìdí tẹ́ fi wá pẹ́nu tó yìí? Ọlọ́run ló yé, Ọlọ́run tó dè mí síbẹ̀. Ṣé mọ̀ pé gbogbo nǹkan tó Ọlọ́run bá ti ṣe mímọ́ ni. Ṣùgbọ́n dé tí Ọlọ́run bá ti fẹ́ dá ọmọ tiẹ̀ sí, tí àwọn ọ̀tá bá ti pọ̀, á ì tí mọ́bì kan. Táwọn ọ̀tá yẹn bá ti wá kúrò, á ṣẹ̀ wá gbé jáde. Nǹkan tí mo fi ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lójoojúmọ́ nìyẹn. Kí làwọn àpẹẹrẹ tó yàtọ̀ tí ẹ̀yin fúnra yín rí lára yín tàbí tí àwọn òbí yín rí lára yín gbà tẹ́ wà kékeré tán fi rí pé ọmọ yìí yàtọ̀ láàrin àwọn ọmọ tó kù? Ó pọ̀. Ẹ sọ bíi mélòó, méjì rẹ̀ ṣe. Púpọ̀ tó pọ̀ ni wípé àti kékeré 98 ni mo ti fi agolo kéré ìjọ. 1980. Bẹ́ẹ̀ ni stroke 1983 tí ìyá bàbá mi kú Ọlọ́ṣundé. Mo tún lẹ́gbọ́n kan, wọ́n ń ṣeré, òun ni àkọ́bí ìyá mi, Èrèmídalẹ́ Ọbaṣá Aláró, Sànní Adé ló ń bá ṣeré. Ògìdí Olú Aláró ẹ̀gbọ́n mi ni, òun ni ìyá mi bí ṣẹlẹ̀ kejì. Ìgbà tẹ́ni yẹn wá ń ṣeré, ìyá mi wá ní ó dà. Òun ò lè ṣe wàhálà ọ̀nà méjì torí ìgbà yẹn ẹni tó bá máa ṣeré ìbílẹ̀ ìgbà yẹn tóògùn bí ìgbà tí èèyàn lọ sójú ogun lè ṣe ń múra tí èèyàn bá ti ń lọ sójú agbo nígbà yẹn. Ìdí nìyẹn wọ́n ní kí n lọ kọ́ṣẹ́. Mo wá tún wá sí Àkúrẹ́ ní 1986, mo wá bẹ̀ sí kọ́ṣẹ́ ní 87. Iṣẹ́ wo lẹ kọ́? Mechanical engineer, mọ́tò mechanical engineer tí mo dẹ̀ ṣe wà lẹ́nu ẹ̀ lọ́wọ́lọ́wọ́ tó lọ́ọ́ dẹ̀ ṣe ń gbà fún mi. Àwọn tí wọ́n tún ọkọ̀ ṣe. Bẹ́ẹ̀ ni. Irú ọkọ̀ wo lẹ specialize lé lórí? Any Japanese pátápátá, anything Toyota, anything Japanese. Ẹ ń fẹ́ yín gbolẹ̀. Bẹ́ẹ̀ ni sà, ó dẹ̀ dówó. Ẹ ń tu ẹ̀ ń dè. Bẹ́ẹ̀ ni, kò dẹ̀ fọ́. Kí ló wá dé tẹ́ wá wòye pé ẹ tún wá fẹ́ yan ṣe orin láàyò? Ẹ ṣé. Torí pé àkókò mọ̀ pé orin ti dìran fún yín. Bẹ́ẹ̀ ni, ìgbà tí mo ń kọ́ṣẹ́ yẹn 1988, 87 mo bẹ̀rẹ̀ sí ń kọ́ṣẹ́. 1988 mo wá ń bẹ̀rẹ̀ sí ń tẹ̀lé bọ́dà mi Ògìdí Olú. Wọ́n ń lo bọ́ọ̀sì nígbà yẹn. Ọ̀gá iṣẹ́ mi wọ́n á tọrọ mi lọ́wọ́ ọ̀gá iṣẹ́ mi, màá bá wọn lọ tí mọ́tò wọn bá yọnu, màá lè make sure pé mo ṣe mọ́tò yẹn torí pé eré alẹ́ ló pọ̀ jù ńgbà yẹn. So orí bẹ́ẹ̀ wọ́n lè gba eré méjì, máa lọ bá wọn ṣe ẹyọ kan. Màá wá kówó fún wọn àti mi àtàwọn bàbá mi Ìdòwú Aláró tó tún jẹ́ ọkùnrin sí bọ́dà mi yẹn. So mo dúpẹ́ fọlọ́run láti gbà yẹn. Ìgbà tó dẹ̀ tún wá yá náà tí mo dẹ̀ wá rí pé àsìkò tó bẹ̀ tí nǹkan tó wá yà mí lẹ́nu nígbà yẹn ni pé ṣé àwọn pé láyé àtijọ́ torí pé ìṣẹ̀ṣe ni gbogbo wa máa padà sí. Bẹ́ẹ̀ ni, ṣe nígbà tí mo wá fẹ́ lọ kọ́ṣẹ́ yẹn, awo ni bàbá mi, awo ni ìyá mi. Bàbá mi wá sọ fún ìyá mi wípé ọmọ yìí ajìyà lórí ẹ̀ o, ó ń lọ bìkan báyìí, ẹ jẹ́ ká lọ bèrè sí. Bàbá mi ní àtùpà èrí di ara ẹ̀. Ó ní wá lọ sí ọ̀dọ̀ bàbá tiẹ̀ kán lọ béèrè fún. Wọ́n pe bàbá yẹn ní Ayẹni Olùkí Lẹ́ṣẹ̀ta Lólùpéjú, babaláwo onífá ni. Bẹ́ẹ̀ ni, ó lọ́mọ bíbí kan wọ́n pe ní Túndé Olùkí Victor, ó wà ládó báyìí, babaláwo ló ń ṣe. Kékeré ló ti wà ní dífá, òun ló dáfá yẹn tí bàbá yẹn wá sọ pé iye ránṣẹ́. Wọ́n kọ́kọ́ mú Kánò torí Kánò ní gbogbo ẹgbẹ́ wa ń darí sí nígbà yẹn. Ó ní ká dé Kánò, ó ní kéèyàn ṣiṣẹ́ kó má mọ̀ owó wálé, ó ní kó wá bòmí. Ó dá Èkó ń kọ́, ọjọ́ yẹn ni mo kọ́kọ́ máa gbọ́ lẹ́nu onífá. Wọ́n ṣe dáfá yẹn, bàbá yẹn wá ní kí ìyá mi forí balẹ̀ kó hallelujah sọ́lọ́run torí ọmọ yìí. Kó onífá ó dá ifá yẹn, bàbá yẹn dá ifá yẹn, mo wà ń bẹ̀ lọ́jọ́ tá à ń sọ yìí. ó wá ní pé kí ìyá mi forí balẹ̀ kó hallelujah sọ́lọ́run ọba torí ọmọ yìí. ṣé onífá tún mọ Ọlọ́run? Òjíṣẹ́ Ọlọ́run nífà. Bẹ́ẹ̀ ni, òjíṣẹ́ Ọlọ́run. Ṣé ìyá yín náà wá forí balẹ̀ ó wá hallelujah sọ? Ó wá hallelujah. Onífá sọ pé kí ìyá yín kí hallelujah. Bẹ́ẹ̀ ni. Kò sọ pé kó ṣe é pàdé. Rárá o, rárá. Hallelujah sọ́lọ́run, ṣé ti mọ̀ pé Ọlọ́run wà lẹ́yìn mi. Ó wá ní Èkó, bàbá yẹn wá sọ pé owó Èkó ló ń gbé sí, ó ní kán wá bòmí.
ìyẹn ní pé àwọn obìnrin ó gbà tán lọ́wọ́ yín bẹ̀. ó wá láàkúrẹ́ ó wá ní orójú ọ̀nà nílẹ̀ ó tó pè wọn alájogun lèkì ó ní ìyá ó ní ṣé wàá lè ṣẹbọ yìí ibi tí mo ti ń sọ torí 2014 nígbà tí mo jáde ilé babaláwo ni mo ti kọ́kọ́ bẹ̀rẹ̀ eré Òjó Abíọ́lá ó ti pè mí bí lẹ́nu ìgbà tí mo débí. ó ní wo lẹ́kọ̀ọ́ ń bẹ̀ lọ́jọ́ náà. ìṣẹ̀ṣe ò máa bọ́ ṣe pété olú máa gbọ́ òye rí adé ìṣẹ̀ṣe ò máa bá ọ ṣe pété olú máa gbọ́ òye. orin tí mo kọ́kọ́ kọ lọ́jọ́ kìíní àná nìyẹn. ìyá mi wà lẹ́kọ̀ọ́ ó lọ bá bọ́dà mi yẹn náà ṣiṣẹ́ ọjọ́ yẹn ni ìyá mi dé bó ṣe rí mi bí eléko mọ kan tó lè ṣe mọ́ ó wá náwó fún mi Ọlọ́run bá mi dẹlẹ̀ rí fún wọn. ó wá ní ìyá ó ní ṣé wàá lè ṣẹbọ yìí torí ìgbà tọmọ ìyá làtà lu torí ogun lé kó má bàa borí ẹ̀ ó lọ́mọ ìyá ṣiṣẹ́ olókun mi ò mọ̀ pé iṣẹ́ orin ni iṣẹ́ olókun ibi tí mo wá ń lọ gan ni. ẹ mọ̀ pé iṣẹ́ orin ni iṣẹ́ olókun bàbá yẹn sọ nígbà yẹn ó láà ṣiṣẹ́ olókun ní gbogbo ayé ló máa mọ̀ bàbá yẹn tó wá sọ̀rọ̀ kan ó ní ìyá ó láàrin lọ́balọ́ba láti máa jẹ bẹ́ẹ̀ ni bí mo ṣe kéré mọ̀ ìbáyìí ní lọ́ba lóòdó state mi ní wẹ́fẹ́ àwọn bẹ́ẹ̀ ni president wa ní bàbá Akápéṣà bẹ́ẹ̀ ni ó láàrin lọ́balọ́ba láti máa jẹ orí tó bá ti yáwó ó láàbò òyìnbó jẹun pẹ̀lú iṣẹ́ olókun yìí wọ́n tún wá sọ̀rọ̀ kan nígbà yẹn bàbá yẹn ó ní gbogbo ẹni tó bá ti tẹ̀lé ó lálùbáríkà lá máa jẹ́ tiẹ̀ ó ní Ifá yìí ló sọ bẹ́ẹ̀ ó ní ṣùgbọ́n dé kì í ṣe ìlú agbẹ́bọ̀ sí ó lẹ́nu odi ìlú ibi tó lọ yẹn lọ àlọ́ gbẹ́bọ̀ sí. ìyẹn nílùú Àkúrẹ́. bẹ́ẹ̀ ni. ṣé ìyá gbé. ìdí nìyẹn wọ́n gbé o ìdí nìyẹn tí mo fi tọ́jú ìyá mi títí tó fi kú. kí ni babaláwo pè ní àwọn nǹkan ẹbọ àwọn nǹkan ètùtù. èmi fúnra mi nígbà yẹn ọjọ́ márùn-ún ni wọ́n nájà àwọn pé kinní kan lápẹ̀rẹ̀kù lẹ́kìtì inú rẹ̀ náà ra àwọn ẹbọ nì sí èmi ni mo tún gbé lérí kan tó ṣẹbọ ọ̀hún tí ìyá mi gbé. ó ní mọ́tò ọ̀fẹ́ lọ́mọ ẹ̀ àwọ̀dé ìlú ibi tó ń lọ mọ́tò ọ̀fẹ́ náà mo dẹ̀ wọ̀dà Àkúrẹ́ mo tún dúpẹ́ fọlọ́run ìdí nìyẹn mo tún dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn alátìlẹ́yìn mi mo dúpẹ́ lọ́wọ́ ìyàwó mi àtàwọn ọmọ tí mo bí àtàwọn ẹ̀gbọ́n mi mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó ń ràn mí lọ́wọ́lọ́wọ́ tí wọ́n ṣe àwọn kan tó tún ń bọ̀ mo dúpẹ́ lọ́wọ́ wọn àtọwọ́ Ọlọ́run. bó lẹ ṣe pa iṣẹ́ atú ọkọ̀ ṣe mẹkáníìkì pọ̀ mọ́ iṣẹ́ orin tó dẹ̀ ń lọ tí gbogbo ẹ lọ sí wẹ̀rẹ̀ rẹ̀. ó dẹ̀ rọrùn mo ti débi iṣẹ́ lẹ́nu níbi mẹkáníìkì. mo ti ṣiṣẹ́ kí n tó máa bọ̀. kẹ́tún tí máa bọ̀ ń bí. bẹ́ẹ̀ ni bẹ̀ tí àwọn tó nírin iṣẹ́ tó jẹ́ àwọn tó ń jórí adé òun gangan tó jẹ́ ọmọ ẹgbẹ́ mi wọ́n ti débi láago 6. kí làwọn ìdojúkọ tẹ́ ẹ ti rí. bàbá ọpẹ́ náà ni mo tún dá fọ́lọ́run. ẹ má jẹ́ kí n dá àwọn ará ilé lágara kọ́rọ̀ má papọ̀ jù ẹ jẹ́ kákan tiẹ̀ gbọ́ kó má jẹ́ lórí ẹ́ńjìn kó jẹ́ raw natural ó yá àwọn onílù yẹn dà. a sì dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti subscribe sórí YouTube channel yìí ẹ̀yin tẹ́ máa ń comment tẹ́ máa ń like tẹ́ ẹ máa ń share àwọn videos wa ẹ dákun ẹ bá wa gbọ́wọ́lé subscription button kẹ́ ẹ bá wa subscribe kẹ́ ẹ lè máa ń láǹfààní láti wo àwọn oríṣiríṣi fídíò tá à ń jù sórí àtẹ ìkànnì yìí. ọmọdé gbàdúrà ìyá àṣà mẹ́ àdúrà pọ̀ jù ló wájú Olódùmarè.
làwọn kọ́ṣe yín nínú eré ìbílẹ̀. Orí adé o Pasuma ní orí adé mi àdúmọ́lá lọ́rẹ̀ ṣá o. Báwa sí nìyẹn. Bẹ́ẹ̀ni ọmọ ìyàwó ànábì ọmọ Ọdẹ́tọ́lá o ọmọ àlàájá mi òun ní mẹ́tọ̀ orí adé o. Ó dá fún orin Pasuma kan ẹgbẹ́ wọ eré ìbílẹ̀ káwò. Àlùjọ orí adé la fẹ́ ìgbà tó sì náà lò lábàjọ́ lábẹ́ nídọ̀là ìfúnni kìrẹ̀ sí o. Àlùjọ orí adé la fẹ́ ìgbà tó sì náà lò lábàjọ́ lábẹ́ nídọ̀là ìfúnni kìrẹ̀ sí o. Orí adé mi náà lò orí adé o báwo lẹ máa ra báwo akọrin ọba àṣefún lọ́bàjọ́ àtúnṣe fún oyè o àṣefẹ́rí àkọ́mọ́dà o ládé ògbè o orí adé ọjọ́ yẹn máa rí o ọmọ aláwọ̀ tí wọ́n ti rò pé kí ni kò lè bá wọn jẹ́ ní ọmọ o ó padà wọ́n tó wá fọwọ́ sọ̀yà pé ọmọ wa ni. Kí ni ìdí tẹ́ fi wá yan bá wà sí láàyò? Ẹ ṣe àdúpẹ́ fọlọ́hún kò gbọ́dọ̀ yan láàyò. Mo wo títí nínú olórin mo rí pé wọ́n fawọ́ èèyàn sókè. Wọ́n máa ń fọwọ́ èèyàn sókè. Yes, mo dẹ̀ rí pé kì í háwọ́. Mo dẹ̀ rí pé nǹkan tó dáa ló máa ń ṣe. Ó dẹ̀ ń tọ́jú ọmọ. So gbogbo àwọn ọmọlẹ́yìn ẹ̀ gbogbo wọn ń gòkè. So ìdí nìyẹn. Ṣé eré ìbílẹ̀ ṣó ti gbé yín débi tí ó lápẹẹrẹ tó wù yín láyé? Ẹ ṣé mo tún ń bẹ Ọlọ́run tó gbé mi dé ìlú òyìnbó. Wọ́n rí mi lójoojúmọ́ ṣùgbọ́n dé mò ń bẹ Ọlọ́run àtèmi àtàwọn ọmọ ẹgbẹ́ Kẹ̀dé lóyìnbó lọ. kágun plane kádẹ̀kun lọ kọrin lọ́hùn kọ́ lọ́ bá mi ṣe. Ǹjẹ́ ẹ lè kọrin fáwọn èèyàn ní anywhere káàkiri mo fi ọwọ́ Ọlọ́run sọ̀yà gbogbo ibi tí n bá dé kò sí wàhálà bó jẹ́ jùjú ni wọ́n gbé sílẹ̀ máa kọrin nílẹ̀. Nítorí Ọlọ́run ṣé ẹ lè yọ̀ǹda àǹfààní fún mi kí yọ̀ǹda nọ́mbà yín fàgbáyé lórí screen káwọn èèyàn sì máa kọ́lẹ̀. Inú mi á dùn wípé máa yọ̀ǹda ẹ̀. Fúnra yín ẹ pè kó má dàbẹ́ ni pé mo jí mú. 090 37 60 60 47 47 ẹgbẹ̀rún lẹ́ẹ̀kan sí. 090 37 60 60 47 47 náà lẹ́ ń wò lójú screen WhatsApp number lẹ́ ń wò yìí o. Bàbá ẹ bá mi ju nánsà kan gbogbo àwọn tó ń wà káàkiri àgbáyé ní Olúọmọ Live TV on YouTube channel káàkiri orí internet. Mo dúpẹ́ fọlọ́run lórúkọ̀ọ́rì náà orí àdébìdẹ́ra ṣe ọ̀rá ọ̀dọ̀lá ire mi mọ̀dọ̀ òrọ̀ ọ̀rá o. Ẹ rántí gbogbo àwọn ọmọ Èkìtì gbogbo àwọn Èkìtì. Ètò ọmọ Èkìtì kẹ́ ní California. Òbí ọlọ́run àdìjọ ló bí kí wọn. Àṣepọ̀wọ́ oníṣàjẹ́ o, èpè mẹ́fà, lúlẹ̀ lépè mẹ́fà, àmẹ́kò sọ̀rọ̀, ẹ̀rọ mẹ́fẹ̀ẹ̀fà, àkókò babaláwo lọ. Àìkọ́ ayé àṣepọ̀ orí o. Olúọmọ bìí mẹ́ta o, ọdẹ́lẹ̀ ọ̀hún mẹ́ta o, àgbẹ̀fà oríṣẹ́. Àìkọ́ bọ́ọ̀dù tó lórí o, orí adé o, ọdẹ́ta ti dìbò lórí, orí ládéládé àrùn sọ́run alátẹ̀jì, orí làdádé sí, orí làbẹ̀rẹ̀ ọ̀fíìsì, orí adé o, orí làṣọ́tẹ̀ ọ̀dẹ́gbẹ̀ gbogbo ọ̀rá ẹ̀ ọlẹ́kọ̀ọ́ bá ti ṣẹ̀dẹ̀ lọ́kọ́jọ́ méje, àgùntàn bọ́ bá ti ṣẹ̀dẹ̀ títí lọ. Orí adé o, ìṣẹ́ta, Olúọmọ, àgùntàn bọ́ ọmọnìyàn bọ́ bá ti ṣẹ̀dẹ̀ ẹgbẹ́ ààrẹ lọ. Orí adé o, a sì dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti subscribe sórí YouTube channel yìí, ẹ̀yin tẹ́ máa ń comment, tẹ́ máa ń like, tẹ́ ẹ máa ń share àwọn videos wa. Ẹ dákun ẹ bá wa gbọ́wọ́lé subscription button kẹ́ ẹ bá wa subscribe kẹ́ ẹ lè máa láǹfààní láti wo àwọn oríṣiríṣi fídíò
tá à ń jù sórí àtẹ ìkànnì yìí. Olúọmọ Broadcasting Media Academy, ìròyìn ayọ̀ tí ẹ ti ń retí dé. ìròyìn ayọ̀ ló ní ká ní àgbọ̀. fún gbogbo ẹni tó ti ń gbèrò láti kẹ́kọ̀ọ́ ní ìmọ̀ kíkún kí ẹ sì di ògbóǹtarìgì nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́, àsìkò rèé fún ọ láti lè mú àlá rẹ ṣẹ. Torí ìdí gan rèé tí a fi gbé ilé ẹ̀kọ́ Olúọmọ Broadcasting Media Academy kalẹ̀. Ibẹ̀ láti ń kọ́ni lẹ́kọ̀ọ́ ìmọ̀ ìjìnlẹ̀ lórí iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ àti ìròyìn pẹ̀lú ìlànà ètò ẹ̀kọ́ tó bá tayé òde òní mu láàrin oṣù 12 sáà ìkẹ́kọ̀ọ́ dípílọ́mà. Bó jẹ́ ètò ẹ̀kọ́ olójoojúmọ́ tàbí olópin ọ̀sẹ̀, ilé ìwé yìí forúkọsílẹ̀ lábẹ́ àṣẹ ìjọba. Àwọn olùkọ́ tí wọ́n dángájá pẹ̀lú ìrírí ọ̀pọ̀ ọdún ni wọ́n ń kọ́ àwọn akẹ́kọ̀ọ́ wa. Yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ àtàwọn èlò ìkẹ́kọ̀ọ́ mi ń bẹ fáwọn akẹ́kọ̀ọ́ láti ṣe ìdánrawò àti ìgbáradì àwọn ohun tí wọ́n ti kọ́ ní kíláàsì kí wọ́n lè pegedé tayọ láwùjọ. Ilé gbígbé hostel accommodation tó fọkàn balẹ̀ wà fáwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n bá wá látọ̀nà jíjìn. Ọ̀pọ̀ akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ìlú mọ̀ká nídìí iṣẹ́ tí wọ́n yàn láàyò. Ètò ìgbaniwọlé ti ń lọ lọ́wọ́ nílé ẹ̀kọ́ Olúọmọ Broadcasting Media Academy tó fìkàlẹ̀ sí number 3 Ayọ̀ọ́lá Street lágbègbè UBA Bank Olóńkòrò Òṣogbo nípínlẹ̀ Ọ̀ṣun. Fún àlàyé sí ẹ pè 07031051831 lẹ́ẹ̀kan sí 07031051831. Olúọmọ Broadcasting Media Academy, connecting you to the world.